dáná ẹni bá pé kí là á ṣe òun là á ṣe hàn ọpẹ́ mọ́pẹ́ ẹ̀yin ìyá mi ẹ gbóhùn ẹnu mi o èyí tí n bá ti sọ ó dàṣẹ ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́yìn ó dàṣẹ ó dègún ó dèpè adùn ní mo ní kó lọlẹ̀. ta ló ń bá dán ètí rèdè wò ta ló ń pò kọ ọ̀bànújẹ́ fún ẹ. táyìn wá àti tani níwájú tani ìṣọkùnrin lásán. Àdìsá. kí ló fi mí pè. ni mi Àdìsá kọ bí igba bí 100 bí 18. ó sì mú mi bínú kùn jẹ́ bí. Àdìsá. Ó mọ kù díẹ̀ ni. Àwọn ò lè yan pé ojú. Àdìsá yóò mọ kù díẹ̀ ni. Wọ́n àgbàlagbà lè ta ń kọ. Àdìsá ń ṣe yí tán. Ọlọ́run náà mú kí. Òjò lọ́rọ̀ tọ̀ múlẹ̀. Ọjọ́ tá kéré jù kó bá fẹnu sọlẹ̀. Ọjọ́ náà ní kàn rẹ̀ pa. Àdùnní. Irọ́. Kò ṣe ní kéèyàn kú. Àdùnní. Àbáwọ̀ nígbà yẹn ọ̀rọ̀. Ẹ̀fún ni àbẹ́dì. Okay, I love you too. I say I love kí ló ṣẹlẹ̀? Okay, ó lóun fẹ́ ṣe birthday. Ó dẹ̀ sọ pé everybody mú boyfriend jẹ́ wá. So especially you. Oh, you understand what I'm saying? Ashabi, you understand? Okay, especially you. Wow. Mo bẹ̀ ṣiṣẹ́ yóò kí n bẹ̀ ṣeré. Mo bẹ̀ ṣeré nínú náà. Girl, wow, so beautiful. Baby girl, I didn't even know you more than this now. Damn, where'd you buy it? No. Come on, Dubai, why? But I made it come along with mommy and one. I'm a corner one shiny going anywhere urgent. They come alone now. Hey, grandson, mo wà pẹ̀lú tiwa lọ́wọ́. Calm down. Okay. There is nothing wrong with that, okay? Tí wọn kò tó wrong pẹ̀lú yẹn, but kó tó mọ̀ mí jù báyìí lọ, ṣé mo lè béèrè ìbéèrè kékeré méjì lọ́wọ́ ẹ̀? Just little simple question. Béèrè. Question kan ni ẹ. Go ahead, baby. Ǹjẹ́ o mọ iye ẹ̀kẹ́ tí ó gbé ilé ró? Come again. Ẹ̀kẹ́. Oh, okay, ẹ ń jáde, ẹ ní ìdí ẹ̀kẹ́ àbí? Ẹ mọ̀ rí kẹ̀kẹ́ lẹ́mí ni, tábà ti dé club ẹ̀kẹ́ ni, àmọ́ bá ń ṣọ́ ọ̀dà ẹ̀, gbogbo lẹ́ ń lọ, but time máa lọ fún níbi ìṣe yẹn, big girl. Hey, they come alone now. Hey, come alone, speak mommy run one now. Hey, stop. Okay,
ó dà pé question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ yẹn ó ti ju ọjọ́ orí ẹ̀ lọ. Ọjọ́ orí bíi ti báwo náà wáyé tó ṣì báyìí táwọn ní ká ọjọ́ orí màá ti ń sìn mo máa gbárí 2 years lọ́wọ́ ẹ̀ ó pọ̀ ju 3 years gan. Let me come down to your level, okay? Odù mélòó ló wà nínú Ifá? Òun kọ yàtì yìí ó ń kọ pìtìpìtì inú orin pàdí mi nìyí. Pàdí mi ni tó bá rí wọ́n mi fit irun tó máa ń ṣe gan ló máa ń ṣe ojú mọ́tò black. Pàdí mi ni bọ́ ọmọ ọdún ṣẹlẹ̀ nígbà pé ó fẹ́ máa wà ní kọ́ọ̀ṣì pẹ̀lú ẹ̀ máa wà ní kọ́ọ̀ṣì o wọ́n lọ wà ní kọ́ọ̀ṣì máa pàdí máa jà mí dẹ̀ fẹ́. You know what? You are not my spare. So kò sọ̀rọ̀ lórí ẹ̀. Calm down, you are not my spare. Má máa ṣe báyìí náà. Jẹ́ máa like. Ilé advice mi. Ṣé ṣì ní ìyàṣá? Ìyá mi wà mọ́ níyà. Advice mi. Ní olóhùn ìbẹ̀yìn ẹ̀ kì í ṣe sílẹ̀. Ilé fílẹ̀ kò máa lọ. Ọ̀rẹ́ mi fi ilẹ̀ jẹ́ kí n bá a sọ̀rọ̀. Ẹlẹ́sìn lélẹ́yìí. Ẹlẹ́sìn ni ẹ̀. Ẹrù eléyìí kò kí ń ṣe ẹrù tó lè dá gbé, kò kí ń ṣe ẹrù ọmọdé bíi ti tiẹ̀. Ṣé o má fi rẹ̀ ẹ̀sẹ̀ sí? You understand me? O máa dúró ẹ̀wọ̀n. O ò lè ganu sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mo bá ti ń wá ibà yìí o. Mo bá ti ń wá o. Ẹ̀yin lẹ fọ́ fún mi fọ́ fún yín o. Tó fi gbé kòsò ojú tó náà lo yẹrin gígé sétí mi ò fọ́ fún yín tí mo fọ́ fún eléyìí o. Baby girl kí ló ń ṣe náà? Tó bá yẹ pé you are searching so bad, sórí àwọn beautiful ladies yìí. Àwọn wọn ti ní òbọ̀ ẹlòmí ó lè dọ́ǹpù ìmí tó ń fẹ́ nu. Sórí mi, àjànàkú ni kò ń ṣe ẹrù ọmọ. Kí ló ń ṣe? Calm down, jẹ́ máa fi sí ẹ lára náà, ká máa wọnú ara máa jáde, kí ló ń ṣe? Sórí ti sàlẹ̀ rí ká jọ wò, ti sàlẹ̀ yìí, ìsàlẹ̀ yìí gùn. Kódà ó máa tó ẹ̀wọ̀. Mú kọ́ mo bọ̀rọ̀ o, mi wá bọ̀rọ̀, èmi máa ní, mú nǹkan tó ń pè mí nìyí, jẹkújẹ máa ń jẹkújẹ, ká jẹ kùn gidi. Ló ń ṣe bébí náà, jẹ́ máa fi sí ẹ lára náà, wáyé tó ń ṣe báyìí. Wà á rọ̀. Hello, ṣó ti kà tán? Ó jẹ́ ká lè fún. Bíbí stop. Orúkọ Peter. Bùrẹ́ mi, mo sọ fún yín sí, ẹ ti rí. Mo sọ fún yín. Kí ni? Kàfáyà. Gálà Rashidi ni. Mo sọ náà. Kí lẹ sọ? Mo ní pé tí Buhari ń ṣe Nàìjíríà yóò dá. Ó pé kó ti sọ ọ̀tún ọkọ̀ sí ìgbó sọ ìgbà yìí. Níbi tí mo wà ẹ̀ ó tutù. Ó máa gbóná náà déédéé. Àwọn babes tó fẹ́ pa yẹn dìde. Mo ń sọ fún yín bóyá ojú lọ́wọ́ mọ yín báyìí lẹ́tí ṣubú lulẹ̀ tí bá ẹ̀wọ̀ ẹ̀ kà máa lọ. Owó ni mo ṣubú lulẹ̀ rí tí kò ní ṣe ìjẹun fún mi sáré. Ẹjẹ̀ ti ẹ̀wọ̀ bàtà mi náà. Ẹjẹ̀ ẹ̀wọ̀ bàtà. Mo sọ fún yín o, ẹ̀ kà máa lọ. Ẹ̀wọ̀ àti ẹ̀ lọ́bi fún mi wọn wà lóko. Pé fún mi máa gbọ́ òkú òṣì tẹ́ ṣe. Ẹ̀ kà máa lọ, mo sọ fún ẹ̀ kà máa lọ lé 2009. Calm down. Tó ìmọ̀ tó láti kọ́. Bùrẹ́ mi ẹ̀ ṣe frustrate láì mi ẹ̀ kà máa lọ. Sẹ́ńtúrì ta wà kọ́lá wà yìí ló ń ṣe. Wọ́n ti ń ṣe bọ̀dọ̀. Ìkan ti ń ṣe yín bàbá ẹ̀ gbọ́n. Ẹ jẹ́ ká. Last week ló máa pè tó jẹ́ 30 bay lọ́wọ́ mi tó sá lọ general market mú kan mo wèrè continue. Hold on, continue. Papi, ẹ mú bẹ̀rẹ̀ fún ní mi. Ẹ play náà ah. Ọmọ tó wà lọ́kàn àjẹsẹ́ ọmọ. Ẹ lè gbégẹ̀ sọ́wọ́ eléyìí. Káyì ẹni small díẹ̀ máa sọ pé yóò lè gbégẹ̀ sí nǹkan. Ṣé wò mọ̀ pé tí wọ́n bá gbégẹ̀ lọ tó bá lọ ṣá ẹ nígẹ̀ wọn ò ní lè ràn gẹ̀ bọ̀ tó bá gbékùn lọ ń gbà mí tó bá ṣá ẹ lẹ́gbẹ̀ẹ́ kùn ó sì lè rán ni. Kí ló ṣe báyìí? Ọmọ ilé. Ó yá báwo lè jẹ gangan. Ọmọ yìí kan ìlú kan ni. Wàá ṣoríire bẹ́ẹ̀ yẹn èmi náà láì kí máa jẹṣẹ́ celebrity bó ṣe wà ẹ́ máa jẹṣẹ́ odidi ìlú máa jẹṣẹ́ ọmọ ẹ̀ mo dẹ̀ ń wa gan. Aláwàlá ó yá ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ló máa ṣẹlẹ̀ rí tó bá ti jẹṣẹ́ ọmọ ẹ̀ máa ṣe fídíò díẹ̀ voice note díẹ̀ máa send voice note ibi tó máa ti sunkún fún ẹ àti fídíò máa send ẹ̀ sí ẹ̀ máa jẹ́ proof ó ti yẹ bẹ́ẹ̀ ṣó ń ba follow me.
kàn ní kí wọ́n sọ wípé àgbàdàbà yẹn tó ń tóbi níbi fọ́ọ̀mù ẹyẹlé gbọ́ ó ṣe ní láàánú fún yín pé ọmọdé yìí ó lóun ní ọkàn you can excuse me. àṣírí mama thank you very much ó tán ọmọ yẹn gan já ibi tí mo sọ fún pé máa jẹ ṣé ọmọ yẹn ti mọ̀ pé fẹ́ jẹ ṣé òun ni ìgbà tó dé ìbá sọ àkàbà kan tó ní àbí kí ló gbé àkàbà kí ló máa ń ṣe ọmọ ń gun àkàbà ni máa jẹ ṣé ọmọ ìlú òkìṣẹ́ aláwọ̀ aláì èyí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣe gúngbà tó débi. ìwọ bọ́ nẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ sáfà bàbá snitch ni ẹ snitch ni ẹ ó sọmọ ìyá mi mọ́lá tẹ̀ ní ìlú. continue. Are you alright? Peter, you nearly killed me. Sorry, I can't understand. Selena, Tadawa. Sorry. Sorry. Não é vamos lá, tá de tole wari ni wa ko ya o. Èmi gan fẹ́ mọ̀ please. Bàbá tó sọ pé ó fẹ́ mú ní kí n pẹ́ kọ́ lélẹ̀. Méjì jẹ́ kó mú bọ́ síbi bíbá yìí. Fine boy. Fine boy, point and kill. O máa ló fẹ́ lo lòkè ó lè sọ lọ́jọ́ kìíní àná. Excuse me, ibo mo ti mọ̀ ẹ́. Look familiar. Oh! Mo rántí ọmọ yìí. Yes. Ìwọ lọmọ tó sexy tó kọjá lọ́jọ́ òní tí mo sọ pé mo fẹ́. But mi rí ẹ mọ́, kí ló gbà lọ? Ìgbà tí mo fi gba $20 kan báyìí. Mo tún kó $20 yẹn. Èmi àti ẹlájọ máa wà nù lọ́lọ́. But mi ò padà rí ẹ mọ́. Kí ló ṣẹlẹ̀ ibo ló gbà lọ? Mo ti wá láti gba nọ́mbà ẹ ti pẹ́ náà. Can I have your number please? Mo fẹ́ gba nọ́mbà mi. Of course. Mo kí n sọ fún ọmọdé kó má tẹ́tẹ́. Tí o bá ti lè tẹ́. Thank you. I'll tell you something. Nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. Ṣé rí ọ̀rọ̀ gbótẹ́ sọ yẹn? Olóyè kí n rántí nǹkan kan sìn. Ṣé rí inú gbótẹ́ rí yẹn? Ibẹ̀ yẹn máa ń wà silent gan. Tí bá ti gba $50 kan sìn, torí client mi kan bá promise mi $50. Tí bá ti gba $50 yẹn, mo ń lọ nugbó, ibẹ̀ mo ti fẹ́ lọ ṣiṣẹ́ mímí. Gbọ́tọ̀ Wọlé Ṣóyínká. Yes, Wọlé Ṣóyínká nígbà tó fẹ́ ṣe birthday kan. Nígbà tó fẹ́ ṣe birthday inú gbó lọ ti lọ ṣe. So birthday yẹn, àwọn àtàwọn yẹn lọ́jọ́ wà nugbó tọ́jọ́ chill. Wọ́n wá ṣe kíún tẹ̀lé Wọlé Ṣóyínká. Ẹ̀yin ò lè mọ̀ tán kí lè mọ̀ tí gbàgbé pé literate ni. So let me tell you something. Ìwọ mo máa ń rí ẹ tó máa ń kọjá. Lọ́dọ̀ rẹ̀ ìyá tó máa ń ta tìǹkù bẹ́ẹ̀. Bọ̀ mo máa ń wọ̀ ṣí ẹ. Ojú abilékọ ẹni tó ti bímọ mẹ́ta nítorí ẹ̀mí ò ṣe ta sí ẹ. Ìwọ rẹ̀ kéré, ojú ẹ ṣe kéré ìkójọ child abuse. Nítorí ẹ̀mí ò ṣe dọ́dọ̀ ẹ. But ìwọ ojú ẹ tó ti mature díẹ̀ tí bá fi ṣe lára ó máa receive ẹ. Nítorí ẹ̀mí ìfẹ́ gbé súnmọ́ ẹ. Ọ̀rẹ́ mi ṣẹ́ńdẹ̀ dá ló máa wọ̀. Irú àwọn inú dance báyìí, o ní láti stress ààrẹ. Tó bá ti rí àwọn tó ń múra báyìí, ìwọ náà wo bó ṣe rí. Ìgbà tí mo bá gbọ́ ẹ̀ òpè, bọ́ mo mọ̀ pé inú ẹ̀ lọ́wọ́. Jẹ́ kó mọ̀. Èmi wèrè kò ní dá fún ọ, kò ní yẹ, kò ní dá fún ọ. Mo ti ṣíwín. Ọ̀rẹ́ mi gbé débẹ̀. Pé kí ni débẹ̀? Ẹni bá gbé mi débẹ̀ wí, ní sàkán ni, èmi mo sọ bẹ́ẹ̀. Àti bọ́ọ̀lù kó tó mọ̀. Dúró, oyè máa kà bí bàkà. Okay. Ṣọmọ sí ẹ̀rìn. Ìyá máa yí. Sí ẹ̀rìn. Yíyún kù sí ni. Sórí, àwa ti kọjá ẹni tẹ́nìkan máa fẹnu lásán bá sọ̀rọ̀. Àwa ti gun kí tó ń wò yẹn, a ti gun ìwé kọjá ìwé o. Jẹ́ ìjà láyọ̀ kan fún ẹ. Yíyí tó ní kí n máa yí yẹn.
èmi ò láì kí èèyàn máa pàṣẹ fún mi but láti ilẹ̀ géèmù mi mo láì kí n máa yé mi ìdí àwọn ìfẹ́ máa yí kò ṣe pé wọ́n lè bá mi sọ̀rọ̀ kí n gbọ́ láyé but láti ilẹ̀ náà èmi máa ń yí òun ló jẹ́ kí n máa yí báyìí. Dúró jọ. Bó ṣe ń ṣe bí àdí orí àbá. Àṣìbẹ̀ rẹ̀ ti ẹ̀ lé. Oníṣirò ẹ̀mọ́. Aláìlọ́pọlọ. Ẹjọ́ burúkú ó bá ti ń jẹ́. Nice one. Nice one. You guys got me this time. Ha! Like, me mo pe ni o. No matter my boy, come and get me back. But you got to say, oh, you should come. You got to do that. You got to be happy 30 minutes. Come on, I'm out here. Get me. BEJIDE. Èmi. Wá báyìí. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo mọ̀ ẹ́ rí? Why do you call me? Do I know you? Who are you? Kí ló ní tí mo kí ẹ tó dáhùn? Ẹ̀yin ò máa kí n ṣọ́mú. Gbà tó kí mi tí mi ò dáhùn, ṣé kò yẹ kójú sọ̀rọ̀ fún ẹ wípé kò wù mí láti dé ẹ lóhùn? Is that why you call me back? Nínú ìlú wa iná, BEJIDE, gìràgìrẹ́ tiẹ̀ ti wá pọ̀ gan nínú ìlú yìí ò BEJIDE. Nínú ìlú iná, alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́, ikú ń pa. Ká má wàá sọ ọ̀pọ̀lọ́ ẹ tó ń jọ rẹ̀ mọ́lẹ̀. Dẹ́nu ẹ sọ̀hún! Kóró gbá lẹ́nu ẹ̀. Ta lẹni tó ń gúnyán fún ẹ tó ní tọ́bẹ̀ òṣòro? Ó máa gọ́ ọ. Jọ sọ fún mi. Kí lorúkọ aṣọ tiẹ̀ ń lé aláró? Kí lorúkọ aṣọ tèmi lé aláró? Lẹ́nu tiẹ̀, BEJIDE. Kí lorúkọ aṣọ tèmi lé aláró? Gbọ́ mi, lámilámi rẹ, ó ṣọ́ mi lá o. Bẹ́ẹ̀ sì ni nàyànnàyàn rẹ, ó ṣọ́ ni nà, kó má bàa nẹ́ni ọba. Wò ó, kí ni ìrè rẹ? Ó ṣọ́ gígùn, kó má bàa gùn bí aláàjì, ṣọ́ ara ẹ̀. Wá bí? Ṣé wo mọ̀ wípé ẹgbẹ́ ẹni la máa ń gúnyán iṣu wùrà pè? Wo bí? A kì í dákẹ́ ká sì wí o. A kì í wóṣù ká sì sọ. Nítorí kò wù mí kí n fún ẹ lésì. Àmọ́ tí mo bá dákẹ́ tí mò ń wẹ̀ wá rò bíyà o ti rí ọmọ lọ lílọ gbèsè wá. Àbí kò rò wípé ẹ̀rùjà ló ń bà mí. Ẹ̀rùjà ò bá èmi o. Ṣùgbọ́n ìkìlọ̀ ẹyọ kan mo máa ṣe fún ẹ wípé ìjà báyìí ni ọmọdé ń jẹ́ bòrò ọ̀sán. Tí ọmọdé bá fi òrò lọ́sàn, wọ́n máa ń jẹ́ ń yàkùn ni. So a word is enough for a wife. Use your brain and not your mouth, if you can excuse me. BEJIDE, wá ń bí. Oní ìyá lọmọdé ń jẹ bòrò ọ̀sán. Ìyá ẹ mo máa fi jẹ́ báyìí. Nítorí wípé èmi náà ò ní kó lọ lílọ bìsì wá. Ṣùgbọ́n mo ti wà lọ lílọ máa sì. Èmi á fi fún ọ. BEJIDE. Mr. Were, ṣótọ́. No, ṣótúkù. Why do you look surprised? Nǹkan tó fẹ́ kọ́ nìyẹn. Ó ti rò wípé mo kàn máa ṣubú báyìí àbí. Èmi BEJIDE. Wá gbọ́ o. Tí ọmọdé bá wá ṣu imíkímí. Ewékewé náà lọ máa já lọ máa fi. Wọ́n yá gbà. Irọ́. Ẹni tó mọ̀ mí ò kò ní, ìwọ tó sì kò mí lè ò mọ̀ mí. Èmi tí mo dọ̀kálá tó gbórí ìtẹ́gbẹ́bọ́, tí mo dàmọ́ rẹ̀rẹ̀ pírímù. Èmi tí mo dejò lá ọmọ èrè lápá. Mo wá ní kó o tara ṣàṣà kó má bàa kúrí ọ̀ká ọmú. Mo ní kó o tara ṣàṣà kó má bàa kejì lọ́mọ èrè lápá. Mo ní kó o tara ṣàṣà kó má bàa dùn kó má forú rè. Àmọ́ ìwọ tí wọ́n tara ṣàṣà báyìí o. O ti wá forí ọ̀ká ọmú. Bẹ́ẹ̀ ló ti dejò lá ọmọ èrè lápá.
ó di dandan kó orí ìjà ìjọ àfàyàfà òun tí wàá fẹ́ dùn kó máa fòrò rìn báyìí ó di dandan kó o dà láàmú oúnjẹ lẹ́gbàá ọ̀tún. dúró bẹ́ẹ̀ ikú àbálàrú rẹ̀ bí kú bá tiẹ̀ wá ń ponílé tó ń pa àgbà tó ń pa àlejò tó ń pa kúkúrú tó ń pa gúngùn tó ń pa gbogbo igi oko bí igi àràbà tèmi kọ́ ìwọ tí wọ́n gbàgbé ni ní ọjọ́ tí ogun àjàkáyé dé wọ́n kólé alára wọ́n má kólé àjèrò wọ́n kólé ọ̀rọ̀ kólé ìlà wọ́n kólé ọwọ́ jẹ́ ká orí dàrá ọwọ́ ló kulé tèmi mo ní rọ́ọ̀nì wọn ò gbọ́dọ̀ jáde lémi nítorí pé kí ni ẹja ò ní jà kó wọlé tẹkù ikú ò ní jà kó wọlé tẹjẹ òdì méjì yóò máa dín wọn lọ́wọ́ ní kú mi ò sóni tó bá dọ̀là kọ̀ọ̀lá ni níwọ̀ o ti wá kan róró rù ayọ̀ tó sì ṣẹ̀mí ò lóró ìgbín tó ṣẹ̀mí ò lẹ́jẹ̀ alágbà tó ṣẹ̀mí ọ̀rọ̀ bí ìdọ̀bálẹ̀ ní ṣe bóyá ilẹ̀. irọ́ dágìrò kí n dá ọmọ lẹ́yìn ẹkùn ó ṣe wọ̀ yóò máa kùn díẹ̀ ni kí àwọn yọpin lójú mo ní yóò máa kùn díẹ̀ ni kí ọwọ́ báyìí tó wọnú ìpẹ́ yóò balẹ̀ labalábá tó wọgbó ẹnu báyìí lẹsẹ̀ fi ń pèkú lójú ọ̀nà lẹ́ẹ̀nì náà ni kò ní dọ̀la ní wọ èyí tí bá sọ lẹ́ẹ̀nì ó dàṣẹ torí kóṣẹkóṣẹ báyìí ni tìlá kọ̀ṣẹ ọ̀rọ̀ tí òkìtá balẹ̀ sọ òun ni lẹ́ẹ̀ gbà ilẹ̀ ìwọ àbáláàrú ẹ̀. mo jáwé túndé mo wàgbó túndé àwọn ètò kàṣà ìsú mi sílẹ̀ ìtóbínú wàrà tí yóò gbọ́dọ̀ rómì kò gbọ́dọ̀ tá mi kò gbọ́dọ̀ mọ̀nà ẹ̀mí mi ẹ jẹ́ kó tó mi pẹ́sẹ̀. mo mú. ó máa dáa dùn. oko tá a bá wá sọmọ pẹ lọpẹ náà sọmọ ni. kàdá fún o bá tún yàn ó tún. ó rọ̀ mí gbèsè orí tútù làárọ̀ kí tútù làárọ̀ bàbá tútù báyìí làbá léèdè ó rọ̀ mí gbèsè ó mí ara mi ò àtẹ̀jẹ́ ara mi ò mo ní ẹ padà ìwọ efirin lásán ni ìwọ iyọ̀ ní èmi efirin àti ọwọ́ ọ̀sìn bára wọn lọ́gbà náà dalẹ̀ torí efirin iyọ̀ yóò pa omi yóò pa ewé yóò pa gbòǹgbò díẹ̀ pẹ̀lú wá gbọ́ èmi náà ni kò ní dọ̀la àkúsọrí nínú tòkété àkúsọrí láì tọ̀gẹ̀dẹ̀ ọjọ́ tí ìgbín bá fẹnu kọyọ̀ ọjọ́ náà nílò ọ̀rọ̀ arákejì ilẹ̀ ilẹ̀ irọ́ ẹ fún wọn ní kò fún mi kó má lè fún mi èdè wọn ní kò dì mí kó má lè fún mi nítorí ẹ̀fọn ní fún ẹgbẹ́ kó má lè fẹ́ràn èdè onídàlùkọ kó má lè kó sùn lóde bá fún ẹyin ìyá mi. ilẹ̀. Gbogbo ara gbogbo ẹ̀. Nítorí ìró kan ni wọ́n gbọ́dọ̀ fi wá kó lọ sílẹ̀ Haúsá o. Ìró mi àgbọ̀ wá. Nítorí ìró obì ni wọ́n gbọ́dọ̀ fi wá obì lọ sílùú Òde Ìjẹ̀ṣà. Ìró mi àgbọ̀ wá. Nítorí ìró àṣà ni wọ́n gbọ́dọ̀ fi wá àṣà lọ sílùú Àìlẹ́fun. Ìró mi àgbọ̀ wá. Nítorí ìró àtàrẹ ni wọ́n gbọ́dọ̀ fi wá àtàrẹ lọ sílùú Àìmọ̀yọ. Ibikíbi tí ìwọ ọkùnrin tó dá mi láàmú lójú oorun yìí. Ibikíbi tó o bá wà. Níṣẹ́ ni kò jáde sí mi o. Nítorí tí a bá pe òkú pópó àlàyé ní dáwọ́ ó yá jáde. Oda. Funfun rẹ́kẹ́tẹ́ ìtàbí ẹ̀tú. Tọ́lá funfun tẹ̀sùmọ̀rẹ̀. Gbọ̀ngbọ̀n olèwé ìsápọ̀. Gbọ̀ngbọ̀n ní tàgùtọ̀ ń bọ̀. Ìgbẹ́ ńlá náà màálù kẹ́. Ibikíbi tí o bá wà. Mo jẹ́ bọ́ra ní àbẹ́yàn. A ní o jáde sí mi. Ó jẹ́ páńpẹ́ olófẹ́ mẹ́ja. Ó jẹ́ ìrì olófẹ́ mọ́mọ́tẹ́kùn. Ó jẹ́ ságbéjẹ́mọ́wọ́. Kí o má bà ní ìpalára. Màmá kọjá ààyè rẹ o. Kí o má bà kábàbù. ọ̀rẹ́ mi aṣàbíṣàbí olówó àmàkínrébú lọ́sàn-án kí lẹ wá ṣe. ní abẹ́. ọ̀rẹ́ mi. kí ló dé ìwọ nìkan ló wà ní ṣọ́ọ̀bù àwọn
ọmọọṣẹ́ nǹkan stylist ẹ̀. Oh, àwọn yẹn wọ́n náà máa ṣàánú wọn yẹn especially stylist tí mo ṣe gbà ní few weeks ago. Ó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀gá mọ́ mi lọ́wọ́ ìjọ́ tó bá wù ú wá ibi iṣẹ́. So kí wá la fẹ́ ṣe? Ǹjẹ́ ọrùn ìyá lẹ́nu ṣá? Torí bọ́gbà ṣe wọ́n làwọn ọmọọṣẹ́ náà ṣe rí. Ẹ̀yin lẹ mọ̀. Kí ló ṣẹlẹ̀ Akíndébú lọ́sàn-án? Kí ló tún dé o? Láì gbọ́. Ìrírí ló sọ ṣé mi ìwà kí ẹni ṣọ́ọ̀bù. Ẹ̀yin lẹ mọ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹni pé ìrìn òótọ́ ni sọ náà ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ o? Ọ̀rọ̀ rẹ wa ni mo wá bẹ́ẹ̀ sọ. Kí ló ṣe? Èwo ni kí ló ṣe? Ṣé ìwọ ò notice pé kankan ṣe bí gidi? Mi ò notice anything. Mi ò notice kankan. Not at all. Àlejò ń bára wa. Mi ò notice now. Okay, jọ̀ọ́ má bínú, ṣé ìwọ ò ní boyfriend? Adémídé of course, ó dẹ̀ mọ̀. Béjídé náà dẹ̀ mọ̀ so. Adémídé ìwọ náà dẹ̀ mọ̀ boyfriend tó lọ. Yes na. Ẹ bá mi náwó séèyàn kan tó jẹ́ boyfriend ní Béjídé mi. Bá mi Ó mọ̀ náwó. pé Béjídé náà fine girl. Ó dẹ̀ like àwọn ọkùnrin tó ṣe kíni tó ń sìn gbọ́nlẹ̀. Àwọn ọkùnrin tó ti wà òkè tẹ́ pé wọ́n ní mansion tó ń lo Range Rover, you know, everything ti set nǹkan tí bébì mi wá nìyẹn. A lè máa bára wa rìn, ká má bára wa sòótọ́ ọ̀rọ̀. Àti pé o, èmi ò rò pé mansion, all those things in particular, òun ni reason tí Béjídé kò tí ní ẹni tó lè forí tí àbí tó lè forí tí. Okay, what do you not expect? Because I didn't expect anything. I did not even suspect anything. So kí ló rò kó ń ṣẹlẹ̀? Yes. Àjọlọ club lọ́jọ́ òun bẹ́ẹ̀, àlejò dé as usual, mo lè wọlé kí n change aṣọ. Kí n bọ́ síta kí n pè Béjídé, ṣe lọ́rẹ́ mi lọ sẹ́kùn láì ìwà tó fẹ́ sùn. Ìyẹn kọ́ ni bàbá ọmọ rẹ̀, calm down, wait for a big part. Kí n lè fọwọ́ gba pé à, this big, o ò dẹ̀ gbẹ́sẹ̀ kó sùn dáadáa, ó láàgẹ̀ẹ́sẹ̀ ẹ̀ mọ́ ara o. Ìwọ náà dẹ̀ mọ̀ báwọn tó bá ti fẹ́ fò. Àwọn ló máa ń ṣe kí ni, àwọn ló máa ń sùn bẹ́ẹ̀. So kí n náà máa lọ fọwọ́ gba, kí n kan máa lọ o get the point mi bẹ́ẹ̀. Kọ̀ra fílẹ̀ pé tó bá ti jì, ó máa get position ẹ̀ fún ara ẹ̀. Bọ́ bóyá ń ṣe yẹn, mò ń suspect. Inú ẹlẹ́gbẹ́ ọmọ náà ló máa jẹ́. So kí wá lo expect, kí ló rò pa lè ṣe sọ́rọ̀ ẹ̀ báyìí? Because ọ̀rọ̀ ẹ ti ń sún ni pẹ̀lú nǹkan tó sọ báyìí. Ẹ̀rù ti ń gbà mí, àyà mi ti ń já. Ṣé ṣe kó lẹ́gbẹ́? Ẹlẹ́gbẹ́ ọmọ ló máa jẹ́. O ti ń get point mi sí, o ti ń ṣe bí ẹni tó serious ò ṣeré mú. Ṣo ti get bẹ́ẹ̀ sí. So àdẹ̀lẹ̀ sọ, bá ṣe wà báyẹn náà wáyé ń sọ ìrìn náà. Ó lè máa bẹ ti gbọ́ ẹlẹ́gbẹ́ kan bọ̀ yẹn kọ́ ni problem, a ṣe máa padà lọ́ba, a máa bá a sọ. Torí ọ̀rẹ́ la pera wa, a lè gbọdọ̀ má bàa tún sọ. Àbí gbogbo nǹkan tó ń fáwọn ọkùnrin tó ń pè ṣe kò yà wọlé nu owó tiẹ̀ wá, ó wà surprised, ó wà curious. Ìgbà tí ìyàn ti ń lẹ́sẹ̀ sáró gírí tó ti ń kásẹ̀ sáró gírí. So bébí àyà mi já kí ó mọ̀ pé àwa náà lọ̀rẹ́, àwa náà ló ní. So kò sí èèyàn tó a tún lè pè tó lè bá sọ̀rọ̀. So kí wá lo Yorùbá lè ṣe báyìí? Ọ̀rọ̀ fine jẹ́ kí náà dẹ̀. Èyí tó lẹ orí ẹ̀mọ́ kọ́tà lọ́jọ́ kìíní àná. Lókè yẹn tiẹ̀ jìnnà, yẹn lọ fàgbọ́n. Èyí tó wà tó sì wà yìí. Bọ̀bọ̀ tó ní kó máa yí lọ́jọ́ yẹn. Èmi rò pé bọ̀bọ̀ yẹn gbàgbẹ́ nǹkan kí ló fẹ́ kó ṣẹlẹ̀. Èmi rò bọ̀, ó bá wọn yẹn ṣeré ọwọ́ ni. Wọ́n ṣeré lótì. Tó bá kú, ó bá wọn ṣeré náà ni. Kí wá lo wá rò pa máa ṣe sí bẹ́ẹ̀ gbà ó la fẹ́ lọ rí? A máa lọ rí. Tábàdẹ̀ ti débẹ̀, àjọ máa sọ̀rọ̀. A máa bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́, a máa bí kí nìkan tó rí lọ́bẹ̀ tó fi wà rò ọwọ́. Kí ni reason why tó fi decide pé gbogbo ọkùnrin tó bá ti wá bá òun ò ní máa fẹ́ wọn, òun kò fẹ́ wá, òun kò fẹ́ dá wà, kó ní ìrànà máa kó wá òkè náà. So tó bá ti di ọ̀la, èmi àti àjọ máa lọ bó ṣe pé kò pè mí pé ó lọ síbi kan àbí kò ghost mi rí. Ṣé òun gbọ́n sí i? Kò sí problem náà. So tó bá dẹ̀ ti di ọ̀la Sunday, mi jáde mi kí n wá sí shop. Èmi àti ẹ̀ ṣe àmàjọ̀lọ́ ṣé o máa wá bá mi nílé ni àbí kí n wá bẹ nílé? Ṣé wọn bẹ́ẹ̀ méjèèjì jọ ń pè mí? Mo prefer bóyá kí n wá bẹ nílé because mi fẹ́ jẹ́ kó mọ̀, mi fẹ́ jẹ́ kó suspect anything, you understand me? Kí wá lẹ fẹ́ mi? Kí ni mo fẹ́? Ìwọ tẹ́gbọ́n àwọn ọmọọṣẹ́ o correct. Bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́. Má pẹ́ o, fún gbẹ̀mí o. Ọmọ ìyá mi. Èní dùn normal. Alive. Ọ̀yá mi 3 camera. Àwa ní kò sówó Nàìjíríà. Mo ṣe kọ́kọ́ Kámẹ́rà mẹ́ta lè lò. Wàláì mo sọ fún ẹsẹ̀. Olè tí ò ṣe kí ni olè tí ò rí nǹkan, òun ló ní 6 pack. Olè tó bá rówó ná. Wàláì. Bọ́ọ̀gbẹ́lì ló máa ń ní. Ọ̀yá mi ọkàn máa ní kí n foṣẹ́ olè lẹ̀. Wàláì mú fílẹ̀tì. Àṣẹ fílọ́mọ lọ́wọ́ lélẹ̀ normal. Àṣẹ tẹ̀ ti gùn. Iye. Ajé o. Ọmọ ìyá mi dúró ná. Faralẹ̀ á pè mí. Bó ṣe wà. Gbogbo nǹkan tá a kó lé ní 70,000 yìí o. Ikú máa pa ìyá ẹ̀ ni. 7,000 bí báwo aṣọ Kò fẹ́ ṣọ́kú ni. aṣọ wá mi ni.
wo mo ń fi ẹ́ ṣeré rìn jọ nǹkan tó wà ń lẹ̀ kúkú tó pín. àbálẹ̀ 70-30 máa pín ní normal. mo ṣe ilé ìṣá gbà ṣe tiẹ̀ lélẹ̀ a máa pín. dúró kò sẹ́ni tí ò mọ̀ kọ́ káfẹ́ náà sẹ́ni pa wá kan tí o aláyé. farabalẹ̀. kàńtẹ́ńtẹ́. mi ò kàńtẹ́ńtẹ́. máa pàjá ẹ̀ ọ́ tẹ́. o ti fẹ́ ṣe wàyó fún mi níbẹ̀. àwọn lágbàlá. Ikú máa pàjá ẹ ni. Ọmọ ẹ tó tà ní ṣó mọ̀ pé dísáínà lè lè. Ikú fẹ́ pàjá ẹ fún mi nílé ẹbẹ̀ mi. Àlàyé máa pààyàn síbi o. And same guys not to me. Ṣé ẹ rójú ìrí? Ta lè ya ilé. Ó mọ bàbá tá a gbàjà wẹ́ẹ̀nì junction lọ́jọ́ òun lélẹ̀ náà. Wá ẹ báyìí. Ṣé mo pé léde ṣe ń gbà yẹn? Mo kàn wò pé bóyá kàn fẹ́ ṣe for the main time. Bóyá ẹ máa padà repent. Ọ̀dí tí mo wá rí pé òun gan lè wá mú níṣẹ́. So pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe látọjọ́ yìí náà, ẹ dúró owó fi jẹun. Mineral àti bisikíìtì lẹ ṣe jẹ. Kò dẹ̀ lè dá fún ẹ sí ìlú sọ yẹn. Lórí burúkú ìtọ́jú kí n repent ṣé mi jọ sápẹ́ǹtì lójú ẹ ni. Ókè ìwọ ni mèsáyà bí ìwọ ló fẹ́ kú fún. O ti gbàgbé ìtàn mèsáyà náà. Farabalẹ̀. O dẹ̀ máa kú ni. Farabalẹ̀. Ṣé ìwọ ò sọ fún ni pé a ti gbàjà ẹ̀ lọ́jọ́ òun báyìí ó ṣàlàyé fún. Ìwọ ló wá fẹ́ kú fún àbí? Ó ti yé mi farabalẹ̀. Kódà sí wàhálà mi ò nọ́rọ̀ púpọ̀ bá yín sọ. Bóyá ẹ kó gbogbo eléyìí tó wà lọ́wọ́ yín fún mi. Nǹkan tó máa sọ nìyẹn kò ní ṣe pé wà dé ìbàyè wà máa halẹ̀ má wà kò lọ fà náà nọ́mà kò lọ fà. Ṣé kí n fi bisikíìtì náà sínú ẹ̀? Òun náà sì. Kò lọ fà nọ́mà. Drinks náà kọ́. Jọ kí n ṣe wẹ̀. Sorry sir. Ọ̀rẹ́ ti lélẹ̀. Ṣé ní owó kan tó gbà lọ́wọ́ ilé? Ok àwọn kan ló ní ilé. Gẹ́gẹ́ máa kú o kò ní ṣe pé bóyá abẹ́ dájú ẹ̀ bẹ́ẹ̀ náà. Ṣé rí ẹ̀mí ìgbìlẹ̀ ṣe wá wà yìí? Bí náà ni màá ti ṣèdájọ́ yín. Mi ò ní pa yín, mi ò dẹ̀ ní fi yín lọ́lọ́pàá lọ́wọ́. Àmọ́ ìwọ, ó yẹ méjèèjì ó yá, ẹ máa nọra yín. Kẹ́ ẹ nọra yín kẹ́ ẹ tẹ́ra yín lọ́rùn dáadáa. Mo tẹ̀ ti ní ìyá láyà ilé ìtàn sínú tẹ́lẹ̀. Ìfẹ́ pàṣá ṣé èmi ní já. Ọmọ ìyá mi máa wá ṣe ikú máa pàṣá. Kí ló ṣẹlẹ̀? Wọ́n lé ẹ lórí ju pé ká wá bá ìsọ̀rọ̀ ààrẹ. Níwọ náà. Bẹ́ẹ̀ni. Tájọ́ ń jáde sí o. Ó kàn bá wa níbi orí ìrìn ni mo ti ń expect ẹ̀ òun náà mọ̀ pé mo ti ń expect ẹ̀ látẹ̀kùn. So ọ̀rọ̀ ààrẹ náà la fẹ́ bá ìsọ̀. Bèjìdé jọ ṣó fẹ́ sẹ́ pé o mọ boyfriend àwa méjèèjì ọ̀ fiancé àwa méjèèjì. You know we have boyfriend, right? So please, when are you going to get yours? I'm not ready. And me, tí rí nǹkan tí mo wá lára ọkùnrin. Kí ni nǹkan tí òun wá? Will you care to explain, please? I don't even want to explain. Why? I don't want to. See, kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wò. Yes, kò sígbà tó bá ti rí ẹni tí mo fẹ́ fẹ́. Igi yóò da yọ́nà, igi yóò da yọ́nà jọ èwo ló fẹ́ ṣe èṣù jiná. See, guy, okay. Gẹ́gẹ́ bẹ̀ ṣe mọ̀, mi ò care nípa look. Yes.
I don't care maybe you are rich or poor. There is one particular thing I'm looking for. Do you get what I'm saying? So ibi tá ń lọ wọn kan àwa ló wá bá ń yàbí èmi àti ààrẹ Castro jáde gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan jẹ́ ká jọ máa lọ ká lè lọ ṣe fàájì òun nìyẹn o so ọ̀rọ̀ rẹ̀ là ń bá ẹ sọ. ṣé ti ṣe tó ẹ jẹ́ ká lọ. Ṣé ká sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ là ń bẹ̀ sọ. ó máa ti ń dàgbà lọ. ó ti ń dàgbà lọ. ó jẹ́ bọ́ rẹ̀ sọ̀rọ̀. jẹ́ ká máa lọ. Down. Àkúsọ nígbà ìtọ̀gẹ̀dẹ̀ ọjọ́ tí ìgbín bá fẹnu kọyọ̀ ọjọ́ náà nílò ọ̀rọ̀ alákejì. Irọ́. Kí ló dé tó lépa mi? Àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Kí ló dé tí wọn náà lépa mi lójú oorun? Ojú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Èjì mi dà. Mo ti wá gbé orí rọrọ kó o jẹ́ mi o. Nítorí ọjọ́ tí a bá pé eégún ni eégún jẹ́ o. Ọjọ́ tí a bá pé orò ni orò fọ̀hún. Ọjọ́ tí a bá pọmọ láìpolo níwọ̀n àríjà wá báyìí. Ibikíbi tó o bá wà, ó yẹ jáde. Èmi ni wọ́n pe òjò fún. Èmi Oníkòyí ẹ̀ṣọ́. Ọmọ àgbà fún dáhùn. Èmi arógun má sùn. Èmi tó yẹ kí ìjọba wájú làwọn bàbá mi fi gbọ́ta. Oníkòyí tó bá gbọ́ fà lẹ́yìn. Òjò ló ṣe. Òjò. Mo mọ orúkọ tó jò jẹ́. Òjò mo ní kò dúró. Ó ṣáàdù ó fẹ́ fi kú tó yáwó. Ó fẹ́ fi ṣáàdù àwọn tó ní ẹ kò sí wàhálà. Ó kàn lọ gbé sí lọ́rùn. Màálù lè rí rẹ̀. Ó kọ́ ẹni tí ò lọ bá wa ní ìdí àwọn tó ní ọ̀nà ṣe títì. Ó jẹ́. Lẹ́nu ọ̀ká. Alẹ́ àṣírí lẹ́bẹ̀ẹ́ lẹ́nu èrè. Òjò mo ní kò dáwọ́ dúró. Dáwọ́ dúró. Olórí ìbú ni ẹ níwọ. Dòlé ṣàmárìn kálẹ̀ káàkiri ṣáá márìn kiri lọ́dọ̀ mú lọ́dọ̀ Kàrímù. Ẹ kúlé o. Adùnní dùnní. Adùnní. Adùnní. Èmi ló ṣojú ẹ̀ tó wá kọ́ ẹ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni mi kò sí. Wọ́n ti ẹ lọ́wọ́ ebi ń pa mí. Torí mo ti wá láyìn àti rújọ́ níta. Ìjọ tó wọ́n lọ́wọ́. Kí lẹ̀ sí? Oúnjẹ. Wọ́n àdáná bí ẹ ti ń bọ̀ ni. Ẹ padà lọ síbẹ̀ kẹ́ lọ jẹun. Adùnní ti bẹ̀rẹ̀ o. Àwọn eré àwọn àwàdà àwọn eré tí ò ní ìtumọ̀ tó mo ń bọ̀ látàárọ̀ mo mú jáde látàárọ̀ ní ìpadà tí mo ti ń bọ̀ ọmọ bí mo ti ń bọ̀ lápò má bàa fi tí ò dá ṣeré o kí lẹ̀ sí. Kò sóúnjẹ o àdáná. Eré àbáwádà lápò má jẹ́ láì fi rẹ̀ èyí lè níyàwó ńlé tí mo rọ́ ń jẹ gidi kódà bí tí mo ti ń bọ̀ gbó jẹ́ ńlẹ̀ ń bẹ̀ kí wá ní mò ń bọ̀ ńlé pé mo níyàwó kó wá dáná kó wá sọ fóun kí ni ìtumọ̀ gbogbo yẹn lápò má jẹ́ ń bínú sí ẹ o. Dákọ̀ gbọ́wọ́ yìí. Ọgbọ́wọ́ rẹ̀ ara. Yòwó ṣe irú àwàdà wo nìyẹn? Ní padà lọ síbi tẹ́sí kọ̀ọ̀kẹ́ lọ sí. Nínú ilé tí mo ti ń fún oúnjẹ lẹ̀ àbí nínú ilé tí mo bí ẹ sí àbẹ̀wò bẹ̀. Ó jẹ bí.
Àbí ló ń bá wí àbíta ni? Ìwọ ni bá wí. Àbẹ́nìkan tẹ̀lé mi débi ni? Ìwọ ni bá wí. Ṣé o ti gbà yẹn pé mi lọkọ rẹ ni? Ọkọ ta ni? Èmi la dé orí rẹ. Adé orí ta ni? Mo sì sanwó orí rẹ. Owó orí ta ni? Mo rò pé owó ẹsẹ̀ ló san ni. Aládùúgbò ẹ̀ máa gbà mí. Àbádùn nìkan mò ń bá sọ̀rọ̀. Ẹ gbà mí, wọ́n ti pààrọ̀ ìyàwó mọ́ mi lọ́wọ́ ńlé o lẹ́nu pa jáde ká wọlé. Ọyọ̀ lẹ, Àdùnní ló ń gbé náà. Ní ọmọ fún Àdùnní, kí n tó jáde ńlé lówùrọ̀ yìí, èmi àti òjá. Ó ti dìjà báyìí o. Eré ni àbáwádà. Ó ti dìjà báyìí. Ṣé o mọ sí ní ọmọ tí èrè ló Tó ti gbàgbé ni pé mo bọ́ yóò sálẹ̀ fún mi. Ní Àdùnní mà ní. Èmi ọmọ ẹgbẹ́ kan ni mo pẹ̀lú ẹgbẹ́ tí ń gbé jọ. Ọ̀dẹ̀wọ̀ àwọn tó wà lóṣù díẹ̀. Ó ti gbàgbé pé Àdìsá. Lẹ́yìn mo jẹ́ kí tó mọ báyà. Ìyá ni mo jẹ́ kí tó mọ wà. Mo jìṣẹ́ mo jìyà ní kí n tó dẹrù mi kúrò lé lọ́fẹ̀ẹ́ra. Ta ló wá ń sọ owó ìtàn yẹn fún? Àdùnní, mo ṣe bó mú lérè kó mú níjà. Ó mọ̀ kí tá a bá gbọ́ pọ̀ lọ́tí òjọ kọ̀ọ̀kan ṣe là á gbé jù sílẹ̀. Tó o bá gbé mi kó gbé mi sọ́kọ̀ rẹ mo jẹ́ o. Táwọn pa gbogbo èwì tó ń pọ̀ ẹ́ níwì, wàá fẹ́ máa ṣe mí ṣe rí àṣẹ ewì ló ń kà wájú mi. Lórí ọ̀rọ̀ yìí, wọ́n gbà tó ìyá lè wú àlà. Ó dáná tó bá jẹ́ ẹ̀yìn ọkọ èmi náà fi gbà kan túra lẹ̀. Dáná ogun kí n bẹ́ ẹ̀yà gbómi ìjà kaná kí n bẹ́ wá wò. Àkọ́kọ́ ní kọ́kùnrin takùnrin kóbìnrin ta àwọ̀ ẹni tó ń lómi lẹ́yìn ẹsẹ̀ ìtura wọn lọ. Èmi ládé orí ẹ̀ kò sí kó sára tó lè já. Adé orí àwọn òwò. Adé orí ẹ̀ mo jẹ́. Adé orí àwọn òwò. Ó mọ̀ pé mo sanwó orí rẹ̀. Ọkùnrin ọ̀karùn-ún mú un. Lọ́bẹ̀ ṣe. Ó dáná ọmọ kẹ́ni bá ní kí là á ṣe òun là á ṣe wọ̀n ni. Àdùnní, wọ́n mọ̀ forí ọ̀karùn-ún mú. Má kí nǹkan kan máa ń gùn ẹ̀ tani pòkan ọ̀bànújẹ́ fún Àdùnní. Tó o mọ bí mo ṣe jẹ́ ni. Àbí gbogbo dédé eré tó fi sórí ìníjọ́ lójú. Àdùnní, ìsìnfẹ́ bínú, ọmọ kí tí ń bá bínú. Ọkọ rẹ ni mo jẹ́ nílé. Èmi àbáhàn. Ọkọ rẹ ni mo jẹ́ nílé. Ó bá wù mí mo lè sọ ọ́ dàdó. Inú bá bí mi mo lè sọ ọ́ di akèrègbè. Ẹ gbà mí. Ìyàwó mi ní tó bá wù mí òun lè sọ mí dàdó, tó bá wù mí òun lè sọ mí di kèrègbè tó fi ń pọn mi. Ó dáná ẹni bá pé kí là á ṣe òun là á ṣe hàn. Ọpẹ́ mọ́pẹ́ ẹ̀yin ìyá mi ẹ gbóhùn ẹnu mi o. Èyí tí n bá ti sọ ọ́ dàṣẹ. Ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́yìn ó dàṣẹ ó dègún ó dèpè Àdùnní mo ní kó lọlẹ̀. Ta ló ń bá dán ètí rèé wò? Ta ló ń pòkọ̀ ọ̀bànújẹ́ fún ẹ? Táyìn ìwà àti tani níwájú tani ìṣọkùnrin lásán. Àdìsá. Kí ló fi mí pè? Kí ló fi mí pè? Èmi Àdìsá kọ bí igba bí ọgọ́rùn-ún bí méjìdínlógún. Ó sì mú mi bínú fún jẹ́. Àdìsá. Àwọn ò lè yan pé ojú. Àdìsá yóò máa kù díẹ̀ ni. Ta ń kọ. Àdìsá ń ṣe yí tán. Ọmọ bínú ni. Ọlọ́run náà mú kí. Òjò lọ́rọ̀ tọ̀ múlẹ̀. Ọjọ́ tá kéré jù ló bá fẹnu sọlẹ̀. Ọjọ́ náà ní kàlẹ̀ pa. Irọ́. Àdùnní. Irọ́. Kò ṣe ní kéèyàn kú. Àdùnní. Àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. Ẹ̀fúnrin àbẹ́dì. Àwọn ọlọ́gbọ́n ayé. Ó jọ pọ̀ wọ́n rí tàbámọ̀ sí. Ìyá mi Àdùnní, bí èèyàn bá ní owó òkú ẹrú, á jẹ́ wípé èyí tí ó fi tọ́nà inú ẹ̀ ló kù. Bí ìyá mi ṣe ń já ewé ni wọ́n já tèmi. Bí wọ́n ṣe ń wa egbò ni wọ́n wa tèmi mọ́. Ló fi túmọ̀ sí wípé atakóró wọnú àdó ìyá mi. Ó gbé mi ọmọ ìwọ̀bẹ̀. Àmọ́ èmi ò fẹ́ kí ọ̀rọ̀ mi kó dàbí tàwọn òbí mi. Ni mo ṣe ní ẹni tó bá máa fẹ́ mi, tó fẹ́ ṣadé orí mi, ó gbọ́dọ̀ ní agbára jù mí lọ. Nítorí wípé mi ò fẹ́ kí inú èsìsì kó tún jó ní lẹ́ẹ̀mejì. Àmọ́ ńgbà tí mo tún máa rí wọ,
kàkà kí n realize nǹkan tọ́lọ́run try láti sọ fún mi ni mo wá ń wò wípé ta lẹni tó lóun tóbi bí erin tó lóun tóbi bí ẹfọ̀n tó fẹ́ máa fọwọ́ sọ̀yà bí èlérí níwájú èmi Abéjídé ṣùgbọ́n along the line ni mo ti wá rí wípé ibi tí agbára èèyàn kan pín sí lè tẹlùmí tí you really amaze me. Ṣé o ti wá rí i pé ọgbọ́n ju agbára lọ àti wípé eléyìí tí àwọn òbí rẹ dánwò yìí ó mà ṣe o tí èmi bá sọ bí agbára ṣe dé ara mi fún ẹ á yà ẹ́ lẹ́nu. Bàbá mi Ọ̀jẹ̀lábí gúdúgúdú tí ò fìgbà kan túra lẹ̀ wọ́n lé bàbá mi bọ̀ lẹ́yìn bàbá mi lé ara wájú títú ẹnu bàbá mi lásán orú onú ẹ̀ ojú ẹ̀. Àkàndé o ọmọ onímọ̀dú ìmọ̀dú ọmọ afọlẹ́nu ọmọ ewé ìgbàgbé ògbà pẹ́pẹ́ léwé ẹ̀mí lura wọn lóko ọmọ olúfẹ̀gẹ́ ńlá fẹ̀gẹ́ ńlẹ̀ kí ètùrún gbogbo wọn fẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láàtọ̀ ó dẹrù jẹ̀jẹ̀ lónìí o Àkàndé mo gbì ọ́ nítorí pé kíni orílẹ̀-èdè fi ń labú àtúnrán fi ń dàrú látòní lọ ó dẹrù jẹ̀jẹ̀ máa ṣàṣẹ. Àṣẹ. ikú kan ò ní ọ́ pa. Àṣẹ. àrùn kan ò ní ọ́ gbédè. Àṣẹ. oṣó lé ní àjẹ́ ilé ní ẹlẹ́bọ lóògùn adáhùn ṣe èmèrè ní bá ń orí rẹ níbi kọ́ kú tájá tí ń kú tó ń tògbóró. Àṣẹ. kọ́ kú tàgùntàn tí ń kú tó ń bọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Àṣẹ. ẹni bá orí rẹ níbi kódà kó sinmi wọjà ni. Àṣẹ. oṣó lé ní àjẹ́ ilé ní ẹlẹ́bọ lóògùn adáhùn ṣe èmèrè ní bá ń orí rẹ níbi kọ́ kú tájá tí ń kú tó ń tògbóró. Àṣẹ. kọ́ kú tàgùntàn tí ń kú tó ń bọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Àṣẹ. ẹni bá orí rẹ níbi kódà kó sinmi wọjà ni. àṣẹ́gun ó ti rí bẹ́ẹ̀ wo bí o Àkàndé o ó dẹrù jẹ̀jẹ̀ lẹ́nu sọ ti gbọ́ mo fún ọ lágbára kan débi wípé nǹkan kan ò ní sí ọmọ ẹni bá dárí sọ ẹ ó dárí sọ kúnnù ẹni bá dárí sọ ẹ ó dárí sọ àrùn nù káì Àkàndé tẹ́wọ́ rẹ. gbà àbí ṣeré o agbára lórí o atato ìyọdún bọ́sẹ̀ wa ń nígbàkigbà agbára wọn kó máa wà ní ọwọ́ rẹ sọ ti gbọ́ má rò pé nǹkan ẹ̀fìn fìdá yẹn ọmọ kéékèèké sì ń fi sọ́wọ́ ni o atato ìyọdún ni o bóyìnbó aláwọ̀ fún bó bá rù ọrùn ó pọ̀ bẹ́nikẹ́ni bá dùbú rẹ lọ́nà káyì ẹlẹ́kọ̀ọ́rùn ó sì polówó fẹ́ni náà sọ ti gbọ́ mo jogún ẹ̀ lọ́rùn bàbá ńlá bàbá mi ni ẹni bá sì wù mí lọ́kàn ó rí pé ojú ọmọ gidi ojú ọmọ rẹ mo ṣe fún ọ sọ ti gbọ́ ikú ò ní ọ pa. ó dàṣẹ. ó yá gbéra fún ọ̀ndẹ́lẹ̀ ó ní ọ̀ndẹ́lẹ̀ dọkùnrin ojú mi ọ̀kàrẹ̀ akàndékàndé ó yá gbọ́nra gidi ọ̀kàrẹ̀ ìṣòro máa gbá báyìí mo kọ́. àmọ́ ọ̀dọ̀ bàbá mi tí mo gbé dàgbà àti ìkìlọ̀ àgbà ló jẹ́ kí n mọ̀ pé kí alágbára ó máa ṣe agbára rẹ̀ báyìí lóòótọ́ o lè lágbára bí àrọ̀nì kó lóògùn bí gà kó lè pa kó lè jì àmọ́ tó o bá ti ní kápá lórí ìbínú mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò kì í ṣe alágbára. dúró Àkàndé nígbà tí o ní ẹni tó lágbára bí gà tó ní àǹfààní láti pa àti láti jì tó ní irú ẹni bí ò kì í ṣe alágbára jọ sọ fún mi táwa ni alágbára o. alágbára lẹni tó rí nǹkan bínú tàbí lásìkò bínú ṣùgbọ́n tó ní ìkápá láti pa ìbínú yẹn mọ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ la mọ̀ sí alágbára. dúró má jẹ́ kí n mọ̀ sí ló fi túmọ̀ sí wípé èmi ò kì í ṣe alágbára ni. má ṣì mí gbọ́ o alágbára ní ẹ̀ obìnrin bí ọkùnrin àmọ́ tó o bá ti ní ìkápá lórí ìbínú ẹ yálà owó ni agbára ni tàbí ipò tí Ọlọ́run bá fún ẹ tó o bá ti ní ìkápá lórí ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ èèyàn yẹpẹrẹ ni. The day we stop learning we start dying.
nítorí ooru la fi dá ọyẹ́, nítorí òru la fi dá ọ̀sán, nítorí òjò la fi dá ọ̀dá, nítorí òjò la fi dá akín, ní títorí èmi àjìdé Elédùà fi dá ìwọ. I love you so much. I love you too. Tẹ́bá kejì mọ̀, òun lẹ̀ ń jà látàárọ̀ yẹn. Ẹnọra yín ló gbọ́ ẹnọra nígbà ẹnọra yín lọ. Ẹ wá dé nìṣẹ́. Wẹ́nu. Kí wá ní ìtumọ̀ yẹn? Everybody should come now. Ibi kọ́lẹ̀ ti máa kiss, ẹ bá máa kọ́ mi ní ọ̀pọ̀. Ẹ bá máa ṣe bẹ́ẹ̀, sọ ti lè yí. Tó bá ti jáde. Ẹ bá wo BEJIDE náà on Olukas TV tó bá ti jáde. It's a successful round.